Bible reading in Yoruba. Ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Èyí ni Bíbélì kíkà ní èdè Yorùbá. Ọmọ yín, olólùfẹ́ yín, Tímótì Babátúndé, ẹni Ọlọ́run ṣẹ́gun fún ló ń kí yín. Bíbélì kíkà tòní la ó rí nínú ìwé Jẹ́nẹ́sísì orí 1 ẹsẹ̀ 1 títí dé 10. Eléyìí tó kà báyìí wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Ayé sì wà ní jújù, ó sì ṣófo. Òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbègbè